jọ̀ọ́ nítorí Elédùmarè gbogbo nǹkan tó o bá fẹ́ ṣe má bá alárèékérekè ọkùnrin dá nǹkan papọ̀ àbí obìnrin. Ẹ káàbọ̀ sórí ètò Olúwaṣeun ọmọ Àkànjí ọgbọ̀nù tán reality show. Ọ̀rọ̀ tá à ń bá bọ̀ nípa ètò apá keje rèé, mo fẹ́ kẹ́ ẹ fi ṣàríkọ́gbọ́n dáadáa. Mo rí pé ẹ̀yin èèyàn ẹ̀ wò dáadáa, ẹ̀ ṣe ẹ̀ wò, kò sí nǹkan kan mọ́ wò rí. Ọ̀rọ̀ ìgbésí ayé èèyàn kan là ń sọ fúnra wa yìí, kẹjọ ó yéra wa. Ṣé ẹ mọ̀ wípé ọmọkùnrin tí a pa tí ẹ̀gbọ́n ọkùnrin tí mo bímọ fún yìí tó wá fún mi, a lọ ṣe tẹ́sítì, ó ní low sperm count. Èmi wà òkè, èmi ti bọ́kùnrin mo ti bóbìnrin. Kò tí ì bí nǹkan kan láyé rẹ̀ rí. Ó sì bẹ̀ mí, ó lóun wá lóògùn, ó ní kí n má sọ fọ́gá mi tó jẹ́ ká mọ́ra. Mi ò jẹ́ sọ fún wọn, mo bò ó láṣìírí bó ṣe ní kí n bò ó láṣìírí. Ẹ jẹ́ n sọ fún yín nípa oògùn kan. Herbs ni, kò sí nǹkan kan bẹ́ẹ̀ ju herbs lọ. Ó ń ṣiṣẹ́ fún high blood pressure. High blood pressure. Bó ṣe máa rà ní. Eléyìí capsule lélẹ̀. Tó wà níbí báyìí ló wà níbí. But torí pé àwọn kan wà tó pé wọn ò lè lo powder báyìí. So wọ́n máa prefer ẹ̀ báyìí. So wà kàn wọ́n méjì láàárọ̀, méjì lálẹ́. Bí wàá ṣe máa lò ní wá fún mi lò. My dear, bó ṣe wà lọ́wọ́ mi yìí, mi ò rí báyìí profession bó ṣe lè pọ̀ tó. Wàrà package ó ní full package nílé for high blood pressure. Ṣé ti rí? Full package nílé for high blood pressure. Eléyìí omi ni wàá rọ́ sí. Short kan láàárọ̀, short kan lálẹ́. Eléyìí capsule. Mo mọ̀ ṣe báyìí fún yín. Wọ́n máa sílẹ̀ o. But báyìí, just for you to see. Nǹkan tó wà ń bẹ̀ ni. Àlọ́ méjì láàárọ̀, méjì lálẹ́. By 120 ni. Dán ò ló bí yọ kẹrin. Fún ẹ̀yin tẹ́ bá ní tó fẹ́ ra ó lè ra báyìí. 55,000. Àbí kó ra báyìí. 55,000. Ẹ wo, ìgbín lélẹ̀. Ẹ rí pé ó jọra wọn. But wọ́n ṣe nǹkan kan náà. Sticker kan ló máa wà ńbẹ̀. High blood pressure àti diabetes. Sticker kan náà ni. Eléyìí diabetes ló ṣe fún. Òun náà ní capsule. Tó wà fún máa lo powder. Capsule ẹ̀ wà. Àkọ́ àbùsẹ̀nu ni. Màá mú capsule méjì sẹ́nu láàárọ̀, méjì sẹ́nu lálẹ́. Lọ ṣe test sugar ẹ̀ wò. Tó bá ti lo fọ́sẹ̀ kan, lọ ṣe test sugar ẹ̀ wò. Ó máa regulate ẹ̀. So please contact me if you need those apps. Bí mo ṣe sọ lọ fún yín. Ó ní kí n má jẹ́ ká mọ̀ pé òun ní low sperm count. Ó sì bò láṣìírí, wọn ò sì sọ fún. Mi ò sọ anybody. Àṣé ó ti lọ bá ọ̀gá mi wípé èmi ni mo ní womb infection. Ẹ gbọ́ kí wọ́n pè ní womb infection. Wọ́n ṣe womb infection bí ti bò mo ti rí kí ló ń pè bẹ́ẹ̀. Mo bá dọ̀ ọ̀gá mi ní báwo wá ni mo náà ṣe test everybody wà okay. Ẹgẹ́ bí pé kíyàwó bo ọkọ ẹ̀ láṣìírí ń ta. Àsọkọ tèmi ti sú mi láṣìírí ń ta gbangba. N ò ní infection tí mo ti fi ọkọ mi ọkùnrin mi ò gorí mi. Nígbà tí mi ò tiẹ̀ sí nílé ọkọ gan, ọkùnrin wo ló gorí mi? Ibi mo ti wá fẹ́ rí. Ó ní kíní kan. Ọ̀gá mi ti kú sí 5 mi. Tó ọ̀gá mi ná ìkẹ́ ọmọkùnrin. Torí kó jára bí iṣẹ́ wọn. Ó wá pẹ́. Ọkọ ọ̀gá mi bá pè mí. Náà fẹ́ rí mi. Ó ní bo ni mo wà, mo ní mo wà ṣọ́ọ̀bù. Wọ́n bá bá mi. Wọ́n bá ní ọ̀rọ̀ yìí kò yẹ káwọn sọ fún mi. Ó ní àmọ́ àwọn like mi.
àwọn mú mi rẹ́ bí àbúrò mi mo ní bẹ́ẹ̀ ni sà kí ló tó ń parọ́ fún ọ̀gá ẹ̀ ìgbà tó ní infection kí ló tó sọ fún wọn ó ní womb infection mo ní èmi womb infection níbo mo ti rí wọ́n pè ní womb infection ẹni tó ti pé torí ẹ̀ lè òṣèré ọmọ bí wípé kìíní kan mo lè mí mo ní ẹni sùúrù sá mo ní ẹni sùúrù mo ní ẹjẹ sáré délé wọ́n ní kò sí pọ̀lọ́ ní káwọn gbé mi lọ́wọ́ wọ́n jẹ́ gbé mi wọ́n fi mọ́tò gbé mi àlọ́lé wa nígbà tá a wọlé mo mú àwọn rìsọ́ọ̀tì wa jáde mo kó fi hàn wọ́n ní mọ́tò wọ́n rí wọ́n ní irọ́ ni mo ní bó ṣe rí nìyẹn mo ní bó ṣe wà yẹn kò mọ̀ pé mo ní kọ́pì ẹ̀ lọ́wọ́ ó ti kó níbi tó yẹ kó kó sí mo níbi tó kó sí níjọ́ tí mo túlé tí mo kàgbá ṣé tó yà kó kí ní ìpamọ́ sí mo wá lọ mílíkì mi lọ ṣe photocopy ẹ̀ mo wá fi ilé ìpamọ́ sí bẹ́ẹ̀ tó kó pamọ́ sí next ọmọ kan mo ti débi tó ń kó pamọ́ sí ó ti wá kó níbi tó kó sí kò yé mi mo ní àmọ́ mo mọ pé eléte ní bọ̀bọ́ yìí mo ṣe fi pamọ́ fún yín pé jọkọjọkọ ló máa kàn mo ní ọ̀rẹ́ tọ́gà mi fi ń béèrè lọ́mi pé ni mo ní pé báwo ni kìíní kan ṣe tẹ́sítì mo ní wọ̀nyí nǹkan tí màá fi sá fún àti pátápátá nílé wọ́n lè gbọ́rọ̀ rò báyìí kọ́ndé máa sọ fún mi kàn bí wọ́n nígbà tẹ́mi náà ṣe sọ̀rọ̀ fún wọn bó ní mi lè sọ̀rọ̀ fún wọn èèyàn máa ń bu ọkọ ẹ̀ láṣìírí ni ó bẹ̀ mí ó kún ní òun bẹ̀ mí bí kì í má sọ síta bí kì í sọ̀rọ̀ téèyàn lè sọ síta bó dé bó láṣìírí gẹ́gẹ́ bí ìyàwó bàbá ni kò sí wàhálà kí má ìpín ẹjẹ lẹ́yìn àyàn àtọ̀gá ẹ̀ ìwà tàǹtí ẹ̀ kìíní kan ní mo ti gbọ́ nígbà tó ti fi ṣẹ́ dé wọ́n bá mi sọ̀rọ̀ mi ìdáló mo ń dáhùn bọ̀ mi ìbàrẹ́ ẹ̀rìn bàtí máa rẹ́rìn jọ́ọ̀dù sí gbọ́ lọ́dọ̀ àǹtí gbẹ̀yìn mo ní àǹtí wò àwọn oníṣòwò àǹtí méjì ni àǹtí tí mo ní pọ̀ náà ó ní àǹtí ẹ̀ náà mọ́mì lágbájá mo ní ní mo ti gbọ́ ó ti pẹ́ ṣá ló dẹ̀ fi bèrè ó lóun kọ́ bèrè ni ní òkè wọn ò dẹ̀ pé níṣòro wọn sí mi owó ni wọn ò dẹ̀ pé bó ti pẹ́ tí mo ti gbọ́ lọ́dọ̀ wọn gbẹ̀yìn lóun kàn bèrè ni kí ló dé ṣe báyìí sóhun àsóhun àti ẹ̀ ń jà ní wọn àti òjà náà mo ní tí mo wá ń bá ẹ̀ jà ni ṣé mo yọ àkéésí ẹ̀ mọ́ ń bá ẹ̀ jà ni ó fi mí lẹ̀ jàre báwo ni mo tẹ́ bẹ́ẹ̀dì mo fẹ́ sùn mo bá lóun fẹ́ rí mi ṣé kò lè dàrú ọ̀la ni ó lè ní ni òun gbọ́ ó ní má jẹ́ kí ọ̀rọ̀ tí ò tó kàn Miriam kó jẹ́ lẹ́yìn ọkọ àti ìyàwó èèyàn máa ń bọ mo ní wo èèyàn máa ń bu ọkọ ẹ̀ ní èèyàn máa ń bu ọkọ ẹ̀ ní ó ti sọ tó 20 times ṣé ó lọ́bì kan ó sọ pé mo tú ẹ láṣìírí ni àbí mo ṣe kíní kankan sí ẹ ó ní stop now ó dẹ̀ ń bla mí èmi pẹ̀lú èèyàn máa ń bọkọ ẹni ṣé mo tú ẹ láṣìírí níbi kankan ni ló bá ní ẹ kì í ṣe bẹ́ẹ̀ kì í ṣe gbá bẹ́ẹ̀ mo ní wò èmi ní problem pẹ̀lú ẹ ṣáà wá nǹkan ṣe sí ló spam canteen ẹ wá nǹkan ṣe sí o oníṣẹ́ mò ń rékọ̀dù òun ni mo ní rékọ̀dù ẹ̀rí ti bá o oníwà tí mo wá dárúkọ ẹ̀ ṣé mo sọ pé ẹ ṣáà wá nǹkan ṣe sí nǹkan tó ń ṣe yín mo ní ọkàn ẹ ti dọ̀tí táìmì mi dẹ̀ rékọ̀dù ẹ̀ because I mentioned no spam canteen mo ní pé mo fẹ́ kó sọ̀rọ̀ bí a mọ̀ rékọ̀dù ẹ̀ fóònù ò sí lọ́wọ́ mi mo ní ṣé orí fóònù lọ́wọ́ mi àti ṣeun bá a ṣe parí ọ̀rọ̀ yẹn bẹ́ẹ̀ ni bá sùn ó dúró ó fọwọ́ kàn mí pé bá mi dájọ́ ṣe pọ̀tàn bó tún ṣe máa ń sùn bí màálù lórí mi bó ṣe tó báyìí ó tún fẹ́ sùn báyìí mo kàn tí ní ẹ̀wù ẹ dìde mo fẹ́ dìde ló wá dìde ló wá sùn mo wá bọ́ sí bedroom mo wẹ̀ tán mo bọ́ sílẹ̀ lẹ̀ mi ò wá sùn tí mo lè bẹ́ẹ̀ kí ló dé mo ní ẹ̀wù bẹ́ẹ̀ ṣe máa ń sùn lèmi lórí pẹ́ yẹn ara mi ò gbà ó lóun ò lára náà ṣe bí wò lára èmi ò ara mi ò gbà ní ara mi ò gbà mọ́ ara mi ò gbà mọ́ kájú mo pé bẹ́ẹ̀ máa ṣe ilé ìka tó fẹ́ra wa yìí mi ò ní fẹ́ yìn ìgbà tí wọ́n lórí kí ọkùnrin máa bẹ́yàn sùn láti sùn tán àwọn sùn ní olórí bẹ̀rẹ̀ ògùdù bí òkú
ó ní sọ pé kò ń kú ni mo ní mi ò sọ pé kẹ́ kú o